ẹ kú ojúmọ́, ẹ kú òwúrọ̀. ará alẹ́ yìí mo kí yín o, èrò ọjà mo kí yín o, àìjíire bí ara kì í ní olókan ara ò ní ní yín o, ara ẹni ọlọ́sàárọ̀ ò ní ní gbogbo wa. bùwọ́ omi la máa gbọ́nú léyà nígbọ́ bùwọ́ àgbo pírí lologójì o, ẹnìkan bọ́kùn ẹyẹ lórí ìtẹ́ pírípírí là á máa jí o, àní wà bákan náà láyé wa, àní ṣubú dànù. ẹ wá jẹ́ akọ́ra wa lẹ́kọ̀ọ́. èmi ọmọ yín náà ní Lukumanu ọmọ Àyẹ́dàrẹ bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. ọyẹ wá nǹkan fìdílé tàbí kẹ fìdílé nǹkan nílé ayé yìí. ẹ̀kọ́ fẹ̀ lọ gbẹrẹgẹdẹ, ibi tó bá rìn dé ìbẹ̀ lọ́mọdé o. ẹjẹ́ akọ́ra wa ní mọ́jú. àwọn Yorùbá máa pè é ní mọ́jú, àwọn onígẹ̀ẹ́sì a máa pè é ní páúdà. èèyàn wo ni páúdà yìí wúlò fún mọ́jú yìí? látàrí wípé àwọn ojú burúkú ẹ̀dá, ẹni tó bá jẹ́ wípé tó bá lọ bì kan àwọn èèyàn fojú àánú wò ọ́ tó bá ń lò ó ọ̀dà púpọ̀. ọ̀pọ̀lọpọ̀ obìnrin tí ń wá ọkọ rere tó bá ń lò ó ọ̀rọ̀ ọkọ rere. ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin tí ń wá aya rere tó bá lò ó pàdé aya rere. abẹ́ni tí ó ní àmì ìkórira lára, bí àwọn ẹni ibi gan bá fojú kàn ọ́, tí wọ́n bá ní àdìẹ ọkàn burúkú sí ọ, ọ̀rọ̀ inú wọn sì máa túká. kódà gbogbo bá fẹ́ ṣàbúrú fún ọ, àṣírí wọn wọ́n máa tú síta fúnra ara wọn. mọ́jú yìí láwọn ohun tó wúlò fún pọ̀. gbogbo òṣòwò ẹ̀yin òǹtajà, wọ́n ní ojú àánú làásì wo màálù o, ojú àánú ni màálù ní síwo ẹni tó fẹ́ rà á. ọ̀gbọ́ tó bá lo sẹ́yìn ọ̀dà pọ̀ ìpolówó fún ọ o. àwọn tá a ti máa ṣe é fún látọjọ́ hóhó, àwọn ní bàbá páúdà yìí ẹ̀ gbé síta ni wọ́n là á gbé síta. ọjọ́ tó ti pẹ́ látàyè alálùmọ́lẹ̀ àti máa ṣe páúdà yìí, a sọ̀rọ̀ lórí ẹ̀ rí. ká àròyé ọ̀kájọ, ẹ yá mi létí ọ̀tún, ẹ fi tòsí ilẹ̀ o. ẹ bá mi tọ́jú ìkódẹ, ìyá agbe, ìyá àlùkò, ìlẹ̀kẹ̀ itún, ìlẹ̀kẹ̀ ifá, ojú ọ̀gà méjèèjì, ojú ọ̀ká méjèèjì, ojú olóńgbò méjèèjì, ewé ìjìnwìn ni. ṣe rí òdòdó orí àgógó igún, ẹja kọ́pọ̀ díẹ̀, èèpo ẹyin adìẹ tọ́jà pé adìẹ òun lọ pa ọmọ fún rẹ̀ nínú ẹ̀, adìẹ ìbílẹ̀, ẹ̀kọ́ kọ́pọ̀ díẹ̀ kó sí. orí eku àfè, eku kan ní jẹ́ bẹ́ẹ̀, àfè lórúkọ rẹ̀ jẹ́. àwọn àgbàlagbà ní àfèmí là á pàfè, àfè ló kọ méjì. ẹ gbọ́ àbèrè gbígbẹ, èso àbèrè gbígbẹ iyekíye. àpá òdì tó bá dojú dògiri wọn bá ẹ̀rà fìdí ẹ̀ sí. ẹ̀rín àgbàdo, ẹ̀ mọ́ tí jẹ́rìn àgbàdo, ẹ mú àgbàdo funfun àti àgbàdo pupa, ẹ dà méjèèjì pọ̀, ẹ kó sínú dáná, ẹ dáná sí lábẹ́. tó bá ti ta parapara tó ti yọ funfun jáde, ẹ̀rín àgbàdo nù. wọ́n ní bí àgbàdo bá fojú kan náà, funfun nù rẹ̀ á jáde. iṣẹ́ yìí dáa púpọ̀. ọyẹ ẹ̀dá pọ̀, ẹ̀dá pọ̀.
pẹ̀lú àwọn nǹkan kan tẹ́ tó fi kún pẹ̀lú nǹkan kan tẹ́ tó fi kún tẹ́ bá dà pọ̀ mọ́ pẹ̀lú nǹkan kan tẹ́ fi kún ẹ gbìyànjú kẹ́ lo páúdà tó ní mọ̀ntánà kéèyàn ò fi sí nínú àtàwọn nǹkan míì ṣẹ́rí yìí tá a máa fi sínú èyí tó jẹ́ mẹntilétọ̀ yìí ọ̀tọ̀ lòun á fi òun lẹ̀ fún wa lọ́jọ́ iwájú àtúndé lòun á fún yín tó jẹ́ páúdà àtúndé á fún yín bẹ́ẹ̀ ni mo sọ fún yín kódà tó a bá ń lo páúdà yìí àwọn ọ̀ka ènìyàn tí wọ́n bá nà ká sí ọ lójú kò ní mú ọ àwọn ọ̀ka èèyàn tí wọ́n bá nà ká sí ọ lójú kò ní mú ọ o ayé ò ní mú wa o ayé ò ní mú ọ àwọn ọ̀ka èèyàn kò síbi tí wọn ò lè báyọ ìwọ náà ṣọ́ra rẹ ṣọ́ ara rẹ kọ́lọ́wọ́n sọ ẹ rọra máa ṣe mọ́jú ìdá gan ni o tí a bá ń lò ọ̀dà gbogbo ẹni tí ètí yọ̀mọ́ wọn bẹ̀rẹ̀ sí ni máa yọ̀mọ́ yìí máa fa oore wọlé fún yàn ìyẹn páúdà yìí ìwọ tó bá fẹ́ kàn sí Lukman ọmọ Ayédáre bàbá ogún ọmọ ọ̀dọ̀ àgbà ǹjẹ́ gbọ́ báyìí owó rẹ̀ ọ̀gara rárá owó kéékèèké ni ẹ̀yẹn súnmọ́ bàbá ogún ọmọ ọ̀dọ̀ àgbà ẹ̀ rí ra mbẹ́ ǹjẹ́ gbọ́ ẹ̀ rí ra mbẹ́ yìí máa boost ìfẹ́ lára ni ẹni tí ẹ fẹ́ràn yẹn tẹ́lẹ̀ lójijì yọ bẹ̀rẹ̀ sí ni máa fẹ́ràn rẹ ẹni tó sì ti ń fẹ́ràn rẹ ìfẹ́ náà ó tún máa lékún ọ̀dà púpọ̀ yìí máa kó àmì ìkórìíra yìí máa kó dànù kúrò lára ni ọmọ òòjọ́ lò ó arúgbó lò ó ọ̀sẹ́ni tí ó lè lò ó kò síráwọ̀ tí ó lè lò ó ọ̀dà gan ni kò ṣe jẹ́nu ọ̀yá gba nọ́mbà yìí ó mú ọ́dọ̀ +2348032983298 tó bá ti pe nọ́mbà yìí tí ọlọ́mọ òsínlélẹ́dẹ̀ Nàìjíríà ni ọ̀yá ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp ẹ̀ ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp ẹ̀ ìwọ wo ló lè bá mi sọ̀rọ̀ lórí WhatsApp ẹ̀ wọ́tọ̀ fẹ́ tọ́jú ara rẹ̀ ńlànà ewé àti egbò báyọ̀ ní ìdíwọ́ kan lórí iṣẹ́ rẹ̀ o fẹ́ tọ́jú ara rẹ̀ lórí àrùn kan ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp ẹbíṣẹ́ kan lẹ̀ ẹni kìnnì kan kínú kíla ká dà sí má pè mí o sì má mẹ́sẹ̀gì mi ní dán lówó o ìwọ tó lè bá mi sọ̀rọ̀ òun ìwọ tó fẹ́ tọ́jú ara rẹ̀ àbí ìwọ tó jẹ́ pọ̀ fẹ́ wọnú public group ń sẹ́ndì link sí ọwọ́ bẹ̀ ọ̀làǹfààní ìbéèrè kankan ṣùgbọ́n àwọn tó fẹ́ wọnú private ọ̀làǹfààní ìbéèrè ṣùgbọ́n iṣẹ́ tá a bá ti ta ní kókó ẹ má mẹ́nu débẹ̀ o bó ṣe jẹ́nu ọ̀yá gba nọ́mbà orílẹ̀-èdè Benin +2290154651928 ọ̀gbọ́n dáadáa +2290154651928 tiwa lọ́lọ́run ó ṣe kò ní ṣe tọ̀tà wa o ẹ̀yẹ yan mi lápapọ̀ orílẹ̀-èdè Côte d'Ivoire ẹ má jayé ẹ má fòyà ẹ ti ń wọ̀nà pé bàbá yìí ọ̀wá wa mọ́ ni ẹ wo ẹ̀yìn mòdé tán àwọn àlejò ní pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ tó dá wa dúró tó fà á nìyẹn gbogbo ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó níṣẹ́ gbà lórílẹ̀‐èdè Nàìjíríà iṣẹ́ ti wọ Nàìjíríà lánàá kódà ti wà lọ́dọ̀ àwọn DHL ìwọ tó bá níṣẹ́ gbà lọ́dọ̀ wa orílẹ̀‐èdè Côte d'Ivoire ẹ fọkàn yín balẹ̀ ń kó bọ̀ wá bá yín ẹ̀yìn ẹ̀yàn wa lórílẹ̀‐èdè Benin bíi náà kálukú náà ti wá ń gba àwọn iṣẹ́ rẹ̀ ṣùgbọ́n kó tó wá o ẹ pè wá o ìwọ tí sẹ́ńjì rẹ bá kú díẹ̀ gbìyànjú kó rí kó mú sẹ́ńjì rẹ lọ́wọ́ o kó wá gba àwọn ètò rẹ tiwa lọ́lọ́run ó ṣe kò ní ṣe tọ̀tá wa tó ayé wa o kò ní yẹ̀ lẹ̀ tiwa lọ́lọ́run ó ṣe o ẹ ṣé o. ìrẹ̀lẹ̀ mi ìwà náà ń kọ́ tèmi o. ẹ má jọ̀wọ́ ẹ̀yin ọmọge ìlú wa ẹ má jọ̀wọ́ ẹ má fi bèbè gbọ́kọ́ lọ́wọ́ mi. ẹ̀yin ọmọge ìlú wa ẹ má jọ̀wọ́ ẹ má fi dòdò gbọ́kọ́ lọ́wọ́ mi.